Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tí ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tí ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Àkọ́kọ́, bí wọ́n bá ẹ̀sẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi fún ìgbà àkọ́kọ́, ìwọ náà subscribe sórí YouTube channel mi ọmọ ọ̀dọ̀ àgbà, eléyìí ó lè fún ẹ láǹfààní láti lè máa jàǹfààní ìwé àtegbò látara mi o. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Òní yìí mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ olúgbòhùn kan lénìí fúngbà àkọ́kọ́ lórí ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Mi ò yọ̀ǹda olúgbòhùn rí lórí ìkànnì yìí, eléyìí ni ìgbà àkọ́kọ́ tí màá yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin tẹ́ǹtẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Gbogbo alámọ̀tá ń pè ní olúgbòhùn. Olúgbòhùn ni ó jẹ́ ọ̀gá gbogbo àwọn nǹkan agbára àṣẹ yìí. Èmi làfọ̀ṣẹ́ ní, gbẹ̀túgbẹ̀tú ní, mọ́ ìyàwó ní, èpè ní. Àwọn nǹkan wọ̀nyí abẹ́ olúgbòhùn ni wọ́n wà. Ṣùgbọ́n lẹ́yìn olúgbòhùn, gbẹ̀túgbẹ̀tú ló tẹ̀lé, àfọ̀ṣẹ ló tẹ̀lé, èpè ló tún tẹ̀lé. Ọmọ ìyá wọn pátápátá tó jẹ́ ọmọ kékeré inú wọn ò ní wọ́n ń pè ní mọ̀yẹ̀hùn. Ibi tí gbẹ̀túgbẹ̀tú, ibi tí olúgbòhùn bá wà, mélòó lára àfọ̀ṣẹ, mélòó lára olúgbòhùn, mélòó lára gbẹ̀túgbẹ̀tú jàre. Ní ẹgbẹ́ rẹ̀ ló fi jẹ́ wípé ohun tí wọ́n máa ń lo gbẹ̀túgbẹ̀tú fún nǹkan tó lágbára ni. Gbẹ̀túgbẹ̀tú jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ ibi tí nǹkan bá pọ̀ sí, táwọn èèyàn pọ̀ sí, térò pọ̀ sí, inú gbẹ̀túgbẹ̀tú, inú olúgbòhùn máa dùn ni. Olúgbòhùn ó jẹ́ iṣẹ́ kan tó ní agbára púpọ̀, tó jẹ́ pé àlùjànnú tó ń ṣiṣẹ́ pẹ̀lú olúgbòhùn, àlùjànnú tó lágbára ni. Látàrí pé gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí, àwọn àlùjànnú kan ló ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Àwọn ọmọ tó ń bí tálùjànnú olúgbòhùn yìí ń bí, ara rẹ̀ ní àwọn àfọ̀ṣẹ olúgbòhùn, pẹ̀túpẹ̀tú, mọ̀yẹ̀hùn, èpè, mọ̀yẹ̀hùn gankan yẹ, ara rẹ̀ ló wà, ọmọ rẹ̀ lásán ni. Tó bá fi lè mú ènìyàn, tó bá fi lè ṣe olúgbòhùn, tó ṣe àfọ̀ṣẹ, tó ṣe gbẹ̀túgbẹ̀tú, ọtí ìyẹn ti ṣe àlùjànnú, nítorí pé nǹkan tẹ́ ẹ mú mọ́ nǹkan báyìí, tẹ́ mú mọ́ nǹkan báyìí, tẹ́ fi pẹ̀lú nǹkan báyìí, àwọn àlùjànnú tó ń bá a ṣiṣẹ́ lẹ pè síbẹ̀, yóò sì mọ ṣiṣẹ́ rẹ̀. Olúgbòhùn jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé ó ní agbára, tó jẹ́ pé bẹ́ẹ̀ dábàá lo olúgbòhùn dáadáa, kò sí gbogbo nǹkan tó lè wí tí ò ní máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní wàrà ń ṣiṣà, tí ò sì níṣẹ́. Ẹni bá ní olúgbòhùn, bó bá wúre, bó bá ṣàdúrà fún ènìyàn pé ẹni báyìí ń wá iṣẹ́ o, mo pàṣẹ, mo wí báyìí sínú ayé rẹ pé iṣẹ́ tó ń wá yìí láàrin ọjọ́ mẹ́ta òní wọ́n ń padà bọ̀ wá dúpẹ́, wá rí iṣẹ́ náà, ẹni náà ò sì rí. Ara àwọn agbára olúgbòhùn nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní máa ń fi olúgbòhùn sọ àsọtẹ́lẹ̀ sínú ayé ọmọ ẹ̀dá ènìyàn. Ìjìnlẹ̀ olúgbòhùn pọ̀, tí n bá ní mo wọnú ẹ lọ, èèyàn ò wọnú tó yẹ kéèyàn wọnú, ṣùgbọ́n màá máa pẹ́ sọ díẹ̀díẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń lo olúgbòhùn láti fi sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sínú ènìyàn. Ẹlòmíràn ibi tólúgbòhùn rẹ̀ ya wèrè dé, tó bá rí ènìyàn tó bá ní ìwọ lágbájá yìí, ìwọ lágbájá tí mò ń wò yìí, ilé tó ń gbé yẹ tó bá kú kò ń bẹ láàrin ọjọ́ mẹ́ta ó jóná mọ́lé o. Tẹ́nìyàn ò bá sì kú ń bẹ, ilé náà sì jóná, yóò sì jóná mọ́ bẹ́ẹ̀. Àṣẹ olúgbòhùn ni. Olúgbòhùn sì jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé iṣẹ́ rẹ̀ ya wèrè. Olúgbòhùn ya wèrè gidi gan, ó ya wèrè gidi gan, gidi gan, gidi gan. Tó bá ní nǹkan ya wèrè, tó bá ní nǹkan burú, olúgbòhùn ò gbọ́ nǹkan kan. Olúgbòhùn ó rorò, àlùjànnú tó ń bọ́ olúgbòhùn tí ń bá ṣiṣẹ́ rorò gidi gan. Àwọn gbẹ̀tugbẹ̀tu tó jẹ́ ọmọ torí náà olúgbòhùn gbẹ̀tugbẹ̀tu ló tẹ̀lé, orí gbẹ̀tugbẹ̀tu náà lé àfọ̀ṣẹ ló tẹ̀lé èpè ń tiẹ̀ bí ọlọ́run gbéni ṣépè gbéni rélì yẹ wọ́n ti ò ṣe é wúri, kò ṣe ṣe nǹkan pé gbéni ṣépè mọ́ ìyẹ̀hùn lásán mọ́ kàn mí lásán ni òun ni ọmọ pátápátá tó kéré jù nínú iṣẹ́ àṣẹ. Ẹ̀yin ènìyàn mímọ́ ọ̀dọ̀ àgbà, Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Gbogbo àwọn nǹkan tí mò ń fún yìí, àwọn nǹkan olúgbòhùn àbáláyé àwọn bàbá wa tó wá láti inú ìwé John tó ṣiṣẹ́ dáadáa ni. Inú ìwé bàbá tó bí mi lọ́mọ mo ti fẹ́ mú iṣẹ́ yìí jáde fún yín ní òní. Ẹ jẹ́ ká ní nílé. Olúgbòhùn yìí ó ṣe é gbé sílé, ó ṣe é ṣe kíni, ó ṣe é gbé sílé, ó ṣe é gbé sílé tí ò bá mi yé yín. Ṣùgbọ́n ilé tẹ́ bá mọ̀ pé èèyàn etí ṣépè, ẹ lè gbé síbẹ̀. tó tẹ́ bá mọ̀ pé ọmọ ṣépè níbẹ̀, ó ti ní máa sọ àṣàlàyé inú bẹ́ẹ̀ ṣe ṣe nínú fídíò yìí tí bí tẹ́ bá gbé sí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹlòmíì tí òfin ní mọ̀ gbà á, tí òfin ní mọ̀ gbóhùn ẹlòmíì àtọ̀sẹ́yìn nìkan. Ẹ lè gbé síbi tẹ́rò bá pọ̀, ẹ lè gbé síbi tẹ́rò bá pọ̀ sí. Gbogbo ìwúre tí ní kálukú bá ń wú, tí bá ṣe ń tọ olúgbòhùn yẹn létí yóò mọ fàṣẹ sí ni. Ẹ̀fìn mọ̀rẹ́ lómi tó bá wà níbi kan tó bá fẹ́ ṣàdúrà ni ó pariwo àwọn ní àwọn rẹ̀ ó láòdù jù. Gbọmọjà lọ bẹ̀yẹ ẹ̀jẹ̀ àǹfààní iṣẹ́ náà bó láò ṣe ṣe ẹ̀ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ jẹ ewé òwú akẹsẹ tẹ̀ já lóòjọ́. Egbò àkéréjùpọ́n tábà yín wà lóòjọ́. Ẹ lọ bá mi lọ wá ìwo màlúù tó tóbi dáadáa níwọ̀nba tínú rẹ̀ sì jẹ̀ dáadáa. Ẹ bá mi ra ààyè akọ aláǹgbá 4, ọ̀gà ìbílẹ̀ ààyè ẹyọ kan, ọ̀pọ̀lọ́ ìjókòó ńlá ẹyọ kan, igi ifán, gbọ́dọ̀ àwọn ẹyọ tó ń pè ní igi ifán, pẹ̀lú ìgbín ìlákọ̀ 3. Báwo la ó ṣe ṣe ẹ máa pẹ̀lú ọṣẹ dúdú, báwo la ó ṣe ṣe ẹ máa bá mi ká lọ. Ọṣẹ dúdú tí ẹ bá bá mi lò, ọṣẹ dúdú tẹ́ mọ̀ yìí pé a gba ẹnìgbà tẹ́ bá kó àwọn nǹkan kan sínú ìwo yìí, ọṣẹ dúdú yẹ a gbà tí ò ní pọ̀ jù tí ò sì ní kéré jù tó jẹ déédéé rẹ ní kẹ́ bá mi rà. Ẹ bá mi mú ewé àti egbò àkéréjùpọ́n yìí pẹ̀lú ìgbín ìlákọ̀ yìí, ẹ bá mi wọn papọ̀ mọ́ ọṣẹ tó lè gbanú ìwo yìí bí wọ́n ṣe ṣàlàyé síwájú. Ẹ wá dú akọ aláǹgbá 3 nínú 4 tẹ́ rà, ẹ bá mi dù lọ́rùn, ẹ fi ẹ̀jẹ̀ rẹ̀ ẹ fi pọ̀ ọṣẹ yìí dáadáa. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe báyìí tán,
aláǹgbá mẹ́ta tí ẹ pa yìí ẹ bá mi la inú rẹ̀, bá mi kó gbogbo ìfun rẹ̀ tẹ́lẹ̀ inú ìwo màlúù tí ẹ bá mi wá yìí. Ẹ bá mi fi akọ aláǹgbá ẹyọ kan ààyè yòókù ẹ bá mi fi sínú rẹ̀. Ẹ fi ọ̀pọ̀lọ́ náà lé lórí nínú ìwo màlúù yẹn ni o. Ẹ wá jẹ́ ọ̀gá, ẹ jẹ́ kó káyìn sókè. Lẹ́yìn ìgbà yẹn wá ṣẹ̀ṣẹ̀ bá mi kó ọṣẹ lé ẹ bá mi kó ọṣẹ bá mi fi kì í mọ́bẹ̀ dáadáa. Ẹ bá mi gbé iṣẹ́ yìí lọ sí dìgí ọ̀rọ̀ agogo. Ẹ bá mi fi àdá ẹ bá mi fi sá ọ̀rọ̀ agogo yìí lára. Ẹ bá mi gba ojí rẹ̀ sí orí olúgbọ̀n yìí. Ẹ bá mi mú egbò ifan tí mo ní ẹ rà lẹ́ẹ̀kan. Ẹ bá mi mú igi ifan mo pé bá mi ra igi ìfẹ́ kan tí mo dákọ. Ẹ bá mi fi kíbọ ọṣẹ lórí kó yọ sókè rẹ̀ sọ́nsọ́n lókè. Ẹ bá mi wá aṣọ ilé ológbò ni tàbí aṣọ egúngún tó burú. Ẹ bá mi mú ẹ bá mi fi bo iṣẹ́ yìí lára, fi bò lórí níwọ̀nba. Báwo la ó ṣe máa lò ẹ máa bá mi ká lọ. Tẹ́ bá ti bá mi parí iṣẹ́ yìí, ẹ wá bá mi gbé síbì kan. Ẹ bá mi fi ahọ́n kan igi ifan tó wà lórí rẹ̀. Igi ifan tẹ́ ó ṣe pé ìyọ kúrò níbẹ̀ o, bó ṣe wà lórí rẹ̀ náà lẹ́sẹ̀ fi ahọ́n kan igi ifan. Ẹ má fa ahọ́n kan ọṣẹ o, kan wọn má lọ o. Ẹ fi ahọ́n kan igi ifan tó wà lórí ẹnìkan. Ẹ wá mọ̀ ní pé olúgbòhùn àbáláyé o lẹ́ẹ̀mẹ́ta. Ó yá gbóhùn mi o lẹ́ẹ̀mẹ́ta. Nítorí akọ aláǹgbá kan kì í bá wọn ṣe ẹ̀rùn méjì. Ọjọ́ tí àkéréjùpọ̀n bá fi ẹnu kanlẹ̀ ní kanlẹ̀ pa o. Kó wí kó ṣẹ kó ṣẹ kó ṣẹ báyìí ni ti ìlákọ̀ máa ń ṣẹ o. Wàràwàrà nígi oró máa ń sojé. Agbára àṣì ọ̀gá ní fi gbaṣọ aláṣọwọ́. Takẹsẹ báyìí ní ń ṣe láwùjọ òwú. Ọ̀rọ̀ tèmi lágbájá bá ti gbé àwúre àdúrà tí mo bá ti ń ṣe fọmọ aráyé lónìí kó máa di àṣẹ o. Ẹ wàá tutọ́ sí lórí pó ẹ dà kíní yìí bò padà. Ẹyọ́ mọ̀ ọ̀dùn àgbà ń sọ fún gbogbo ọ̀rọ̀ tó bá wù ká sọ ń jọ́yẹ. A máa di àṣẹ. Bẹ́ẹ̀ ṣàdúrà fún yàn àṣẹ, bẹ́ẹ̀ ṣépè fún yàn àṣẹ. Àdúrà ni ẹja máa fi ṣe fún yàn o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ fẹ́ gbé kinní yìí síbi tí ó ti máa gbóhùn àwọn ènìyàn tí ẹ bó kó sẹ́yìn nìkan lè fẹ́ kó máa ṣiṣẹ́ fún. Ẹ pè gbólóhùn yìí sí. Ẹ wà ní olúgbọ̀n yìí, mo fẹ́ kó máa gbóhùn àwọn ènìyàn tó bá ti ń fetí kọ́ ọ̀rọ̀ rẹ, mo fẹ́ kó máa gbóhùn wọn ṣàṣẹ. Kó máa gbóhùn èmi náà ṣàṣẹ, kó máa gbóhùn àwọn ènìyàn tí bá ti ń gbóhùn wọn, kó máa gbóhùn wọn ṣàṣẹ. Ilẹ̀ lónìí o lẹ́dàá kọ síbẹ̀. Ọjọ́ yẹn náà ni ó ṣiṣẹ́. Tó bá di ọjọ́ kejì náà tẹ́ ẹ fẹ́ tún lọ́jọ́ kejì, ẹ tún lọ sídìí ẹ tún sọ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ọjọ́ kejì yóò dúró. Kò jù báyẹn lọ. Ẹ lè gbé sílé níwọ̀n ìgbà tí ẹ bá ti daṣọ yìí bò lórí. Tẹ ẹ̀rà wá bí inú ẹ̀rà odó kan. Ẹ kàn mú odó yìí ẹ gbé sínú odó, ẹ fodó dé mọ́lẹ̀. Nítorí tó bá ti dé kan ẹ̀rí ta mọ́. Tó bá ti dé kan ò ní gbóhùn tán sọ níta mọ́. Kò jù báyẹn lọ. Ẹni tí ó bá ṣiṣẹ́ yìí kó máa wọ èèyàn tó bá fẹ́ lo iṣẹ́ yìí kó ṣọ́ra fún èpè o. So kò jù báyẹn lọ. Ọlọ́run ọba Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Mo kẹ́yìn ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà. So gbàtẹ́ bá sì ń ṣe iṣẹ́ yìí tẹ́ ń ṣe processing rẹ lọ́wọ́, ẹ má wọ bàtà, ẹ má fẹsẹ̀ kanlẹ̀ nígbà tẹ́ bá ń ṣiṣẹ́ yìí lọ́wọ́ kí n ti ṣàlàyé ẹ fún yín. Mo káyè ènìyàn ọmọ ọ̀dọ̀ àgbà Elédùmarè ọba ò ní padà lẹ́yìn wa o. A ó gbádùn ara wa.
mo sì fi dá yín lójú pé màá máa gbìyànjú àti máa fi iṣẹ́ tó dájú kalẹ̀ fún yín. Mi ò ní fi ní péjì fún yín, Ọlọ́run ó sì jẹ́ kó máa jẹ́ fún yín. Tó bá ṣiṣẹ́ mi tí ò bá jẹ́ fún ọ, Ọlọ́run kádàrá rẹ ni, tàbí kó má ṣe dáadáa. Mo lọ mo tún padà bọ̀ ó dìgbà.